ó dojú ẹ̀ o Taye currency ọjà tí ò lè rà ló ná lọ́wọ́ yìí lórí ọ̀rọ̀ Paso. Jigan bàbá ọjà tó jẹ́ gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá náà tún ti fi ohun ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí Taye currency. Nínú fọ́nrán yìí ẹ máa gbọ́ àwọn wọ̀tọ̀wọ̀tọ̀ tó tìk àwọn wọ̀tọ̀wọ̀tọ̀ tó nípọn gidi tààrà ni tí Jigan tó sọ lu Taye currency lórí ọ̀rọ̀ Paso. Bẹ́ẹ̀ ló wá challenge ẹ̀ wípé gbogbo àwọn àṣírí Pasuma tí Taye currency fi ń halẹ̀ tó ń sọ pé òun máa tú síta tó wà lọ́wọ́ ẹ̀ ó ní kó tètè wá tú àwọn àṣírí yẹn síta o nítorí nǹkan táwọn gan dúró dè nìyẹn àwọn táwọn jẹ́ olólùfẹ́ Paso àwọn táwọn jẹ́ ọmọ lẹ́yìn Paso àwọn táwọn jẹ́ àbúrò Paso ohun táwọn dúró dè nìyẹn ó tètè tú gbogbo àwọn àṣírí yẹn síta pátápátá báyìí nítorí ibi tí ẹni tó lérò wípé òun mọ̀rọ̀ sọ wà ibẹ̀ lẹni tó mọ̀rọ̀ gbọ́ lòun náà ṣe kíni lòun náà wà. Ọ̀rọ̀ Taye currency àti Alhaji Wasiu Alabi Pasuma ọjà tí Taye ò lè rà òun ló ná lọ́wọ́ yìí bẹ́ẹ̀ sì ni season film tó ń gan fúnra rẹ̀ ṣe síta kò ní lè dúró wò tán. Ẹ̀yin èèyàn mi ẹ ti jẹ́ àjèjọ wo fọ́nrán Jigan bàbá ọjà yìí kẹ́ẹ̀dẹ̀ máa bá mi fèrò yín nípa ìsí comment ẹ má wàá gbàgbé bẹ́yìn bá ṣe ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook link kan wà ní comment section fídíò tó máa gbé yín lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò ìkẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri jàrà fọ́nrán Jigan ọ̀hún rè ẹ jẹ́ àjèjọ wò kẹ́ẹ̀dẹ̀ máa bá mi fèrò yín nípa ìsí comment. Ọkọ mi o àlàáfíà ni mo bá yín ọkọ mi ẹni tó bá ní làákàyè tó ní àròjinlẹ̀ á mọ̀ pé nǹkan tí wọ́n fẹ́ achieve òun gangan ló ti délẹ̀ yìí. Ọ̀rọ̀ yẹn ti ń jà rànràn láti bí oṣù kan sẹ́yìn. Ẹni tó lọ́rọ̀ ó dé yálà ó ń bínú àbí kò bínú kò sọ kankan lórí ọ̀rọ̀ yẹn kọ́rọ̀ yẹn lè wálẹ̀ kó ní kálukú máa ṣe nǹkan míì lọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ kẹ́ tọwọ́ ọmọ bọ́ṣọ lórí kíní yẹn orí ibẹ̀ lẹ́wà tẹ́ sì ń sọ̀rọ̀ lọ everyday. Èyí tẹ́ ń sọ tá a rí ọ̀tọ̀ èwo la mọ̀ tẹ́ sọ lẹ́yìn èwo la mọ̀ tẹ́ máa tún máa sọ níbi táwọn tó tún súnmọ́ ẹnìyẹn máa wà tó máa tún máa gbọ́. So ẹ̀ ń sọ ní gbogbo ìgbà wọ́n ní bá ṣe ń jẹ kúrúkú tán ẹ̀ ń gbọ́wọ́ ẹ̀ sáwo bóyá ẹ̀ ń sọ lójoojúmọ́ tó fi ń dọ́dọ̀ ẹ̀ ṣáà ń tì ẹ̀ ń rọmi sí ẹ̀ ń tì kó lè sọ̀rọ̀. So ó ti sọ̀rọ̀ ń sìn orí ẹ̀ lẹ́fẹ́ dúró lé ọ̀rọ̀ tó sọ ẹ̀ lẹ́fẹ́ dúró lé níta tí ń wá ní opportunity ẹ̀ wá fẹ́ máa play victim ẹ̀ wá ń wá sympathy lẹ́sẹ̀kẹsẹ̀ pé ṣe ti gbọ́ àwọn kan wà wọ́n mọ̀ ọ̀rọ̀ gbọ́ ṣe understand nísìn àwọn kan wà wọ́n mọ̀ ọ̀rọ̀ gbọ́ but I won't say too much because it's not my field. But one thing I'll tell you is this person you're about to start a battle with, let me tell you, you're not going to battle with him alone. My battle with Allah to pour because our mama saw pẹ̀lú confidence pé àwa àtàrà ẹ̀ jáde àwa product ẹ̀ àpọ̀ gan. Mo wà nù wọn látà ń orúkọ tá ń ṣe ló ká lè jẹyàn aláyé dúró tán fún wa pé sẹ́ ó máa jẹyàn tówó ni o support ni o everything ni ló ń fún wa. So àwọn náà ní lájúlẹ̀ nǹkan kan fẹ́ ṣe àbí kí nǹkan kó fẹ́ fọwọ́ àbùkù kan àwa ò ní gbà. Anybody tó bá bá mi sọ pé fídíò tí mo ṣe yìí kò kàn mí ọkọ mi ìrìn àti máa mú nǹkan lẹ̀ ṣe understand sir. So nǹkan tó wà lọ́kọ yín tẹ́lẹ̀ ẹ fẹ́ sọ ẹ máa tú yẹn ẹ tú òun làwa fẹ́ gbọ́. Ní tẹ́ fẹ́ sọ yẹn tẹ́lẹ̀ ẹ fẹ́ tú yẹn ẹ tú o ẹ jọ nǹkan tó wà láàrin yẹn tẹ́jọ́ ṣe tẹ́ fẹ́ tú yẹn please ẹ tú. I won't disrespect you. I will never in my life disrespect you. But hey, tẹ́ fẹ́ tú yẹn ẹ tú. Ó lágbára ṣẹ́yìn èèyàn náà rí wípé ọ̀rọ̀ ilé kòkó gbẹ̀nù tán ọjà tí Taye currency tó ná lórí ọ̀rọ̀ Paso mò ń tẹnu mọ́ kò ní lè rà bẹ́ẹ̀ sì ni fíìmù tó ń fún rẹ̀ fowó ara ẹ̀ ṣe ní sinimá yìí kò ní lè wò tán torí season fíìmù ni pátá àwọn òṣìṣẹ́ kìíní yóò lọ́ǹgì gidigidi tààrà ni. Àmọ́ ibo ló máa já sí lóòótọ́ a ti ń gbá wuyewuye kọ̀ọ̀kan pé àwọn tó jẹ́ gbàgbà nínú Fuji music industry
wọ́n ti ń gbìyànjú láti bá wọn paná ọ̀rọ̀ yìí àmọ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn wa ibo lẹ́yìn gan lérò pé yóò já sí ojú wo lẹ́yìn fi wò ìyàwó ló kọ sí yín ẹ má bá mi sọ sí comment ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online tv lórí Facebook link kan wà ní comment section fídíò tó máa gbé yín tààrà dé Facebook page wa lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí bẹ́ẹ̀ ni lábẹ́ fọ́nrán yìí ẹ rí subscribe button bíbẹ ẹ máa bá mi click lé lórí kẹ́sì máa bá mi like and share fídíò kó máa lọ káàkiri ká tún pàdé láyọ̀ àtàlàáfíà ó dàbọ̀.